Africa Content TV. Alájà Rashida Alárùn
gbogbo EFC ní gbogbo àgbáyé UK, US, Nigeria èrè Asalatu Fans Club alájàrá ìmọ̀ àlọ́fẹ́dọ̀ Ridwan Láì Michael Akínọlá alájì Taofik Kamau alájì wa aláyọ̀ no sọ́nà ní tatúlókù ogún ìṣẹ́jú péré lókù tí mo ní alájà Kìfáyà Singa alájì dàbò ìdọ́dọ́mọ wẹ́wẹ́ Chifayo wá Kànjí Adélànì Balógun láti Tòtòrò Lábẹ́òkúta Dr. Al-Bashir àbí Bashir olùwí Al-Bashir olùwọ́ náà lọ pè yóò mo ti fẹ́ yẹ pé wọ́n ti yé wọn. Creativity ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà yà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì fẹ́ràn ọ̀kan nínú àwọn sàhábà kọ́dọ̀ ṣe gómìnà ní Yaman. Ànábì wa bìlẹ̀ tó o bá débi ká àná bímọ ẹ̀dá tẹ́kùtì.
àwọn sàábà wà lọ bá nàbì Abdullahi ibn Ubay ló tó tẹ̀lé wa dé náà bí o ṣe tó ní Dámákà ló kàn báyìí bí ànábì tẹ̀lé ní akú tí Abdullahi ibn Ubay tó ti ṣe láyé ànábì lò dájọ́ ìsìláàmù lórí ẹ̀ dájọ́ òkúta pa Abdullahi ibn Ubay níbi àwàrà ànábì wà wọ́n ojú gbogbo ẹni tó wù ànábì wọ̀ tó owó sí nǹkan kan bẹ́ẹ̀ tó kó má kà sí ànábì jù lẹ́yìn ìbẹ̀rù Ọlọ́run unity Islam gbogbo tí o bá sọ Islam ti gẹ́gẹ́gẹ́lẹ́ ànábì máa náà fọ ìyẹn torí al-ittihad kó wà níbi káwa mùsùlùmí ọ̀wà lójú títí ibẹ̀ lágbára wá wá ànábì ní kí n bá ayẹ̀kú nànásù anna Muhammad yaqtul ashaba kí n bá kí n tàn padà máa sọ lọ́jọ́ ọ̀la pé gbogbo àwọn sàábẹ̀ ni wọ́n pa ní kọ̀ọ̀kan mi ò lè má ẹ̀fì sílẹ̀ ọlọ́ọ̀dẹ ọ̀dà tó fún ìyẹn ni ò sí láàrin àwa mùsùlùmí má lè ta fún yẹlẹ àṣetàn aláwọ̀ ẹlẹ́bọ̀ ń bu wa àwọn traditionalist wọn làwọn ẹbí jẹ pàtàkì pa àṣetì wa ọ̀pọ̀ àwọn ẹlẹ́sìn ní sẹ́yìn jáde wọ́n ní Kùránì ṣèwé mímọ́ Ọlọ́run ìròyìn ànábì ní àṣetì wa ọ̀pọ̀ من أعرض عن ذكري فإن له معيشة ضنكا Ọlọ́run mi ní ẹni yòówù tó bá dà kó nílànà tọ́lọ́run bọ́lá ṣe ní máa ṣe nǹkan mi tí wọ́n fẹ́ mọ̀ sílámù tàbí lọ ọ̀fẹ́ mọ̀ Christianity fi Jésù lọ fa inna lahu ma'ishatan danka Christianity lè má bà Jésù láyé amóhùn ni wọ́n fi ń kì Ọlọ́run ní mi lè jẹ́ ká yóò rọrùn fún tọ̀. Wa nahshuru yawmal qiyamah. Kí ni nǹkan tó mú èrè àsàlátù tó sọ di òkú àgbáyé creativity káfọ́gbọ́n present bàbá wa Jagun Akóredé ẹgbẹ́ fún yín ní ìkàntẹ́ ìtumọ̀ tẹ́lẹ̀ àwọn bàbá tí wọ́n gbé Islam wọlé Yorùbá àwọn bàbá tí wọ́n gbé Islam ọgbọ́n ní wọ́n gbé Islam kalẹ̀ àwọn òdo èké bí àwọn tòní èyí ọ̀dà yọ̀wọ̀ náà tọ̀wọ́ ọ̀dà yọ̀wọ̀ náà Islam fi kún yẹlẹyẹlẹ báyìí àwọn bàbá láyé jọ wọ́n sọ̀rọ̀ ẹlẹ́bọ wọ́n sọ̀rọ̀ aláwo wọ́n sọ̀rọ̀ onímọ̀lẹ̀ wọ́n àtẹ̀ bá wọ́n sì kankan táwọn bàbá yẹn bá wá fẹ́ tí wọ́n bá bímọ wọ́n yẹ pé àwọn àfa wa wọ́n ní àwọn kankan tí wọ́n máa ń kà tí wọ́n máa jẹ́ kọ̀ọ̀kan lálùbáríkà eré ní àwàdà wọ́n sọ àwọn ọmọ wọn ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan níbi tó ń tí ọmọ wọn bá jọ máa ń sùn majority of wọn do ní kéwù àwọn ẹlẹ́sìn Christianity tí a bá fẹ́ pa adìyẹ lásán tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ní dàgbà wọn á láwọn mùsùlùmí ní kíní kan tí a máa ká tí a bá fẹ́ràn ẹ̀jẹ̀ wọn bá wà ká sí. àmọ́ nígbà táwọn náà ló jẹ wọn dẹ́ta ló jẹ ẹbọ ló jẹ wọn àwọn náà lọ fún lẹ́yìn ayé ọdún ẹbọ ni Ọlọ́run ti kú ọ̀nà wa nínú Al-Qur'an wala yasubbu alladhina yad'una min duni Allah fa'asabbu Fayasubbu Allaha adwan bighayri ilmin. Ọlọ́lá ẹ̀gbọ́dọ̀ kú àwọn ẹlẹ́wọ̀n. Wala tasubbu alladhina yad'una min duni Allah. Wọ́n á gbàdá wá pìsẹ́ǹtì lórí Ọlọ́run tẹ́lẹ̀ ní sí. Ẹ̀yin Mùsùlùmí ló nílé gíláàsì. Ẹ̀yin Mùsùlùmí lẹ ní structure. Àwọn ẹ̀sìn yòókù ó lójú ètò ní structure ló wọn. Wọ́n á dì wọ́n ní structure yìí. Onílé gíláàsì tí bá sọ̀kò síta wọ́n á dá padà. Àwọn bàbá wa wọ́n mọ ọgbọ́n tí wọ́n dá tí wọ́n fi dá ìjọ sẹ́ni nílẹ̀ lẹ́kọ̀ọ́ níjọ́sí. Wọ́n máa ń lu kíní sẹ́ni láyé ẹjọ́ òun. Ọlọ́run ló mọ iye èèyàn tó torí sẹ́ni nípa Islam nígbà yẹn. Wọ́n á lọ́n fi sàṣàlátù. Sẹ́ni àlá Muhammadu. Sẹ́ni àlá Muhammadu. Ewúrẹ́.
pé Ọlọ́run kò dákẹ́. Sẹ́lí àlá Muhammad. Àgùntàn ké Ọlọ́run kò dákẹ́ o. Sẹ́lí àlá Muhammad. Sẹ́lí àlá Muhammad. Sẹ́lí àlá Muhammad. Ẹ wo iṣẹ́ táwọn bàbá yẹn ṣe sílẹ̀. Àwọn bàbá tó bí èmi akẹ́wà gold ọmọ akẹ́wà ẹ̀rú. Orúkọ tí mo jẹ́ lẹ́nu creativity lọ́ba dé. Máa parí ọ̀rọ̀ yẹn sójú ọ̀rọ̀ àsálàtù. Bàbá wa kó lédè gbogbo ẹni ọ̀tọ̀ kù ti bẹ ní kalẹ̀. Bàbá àtẹ̀lé ti di akẹ́wà ẹ̀rú. Kò jẹ́ akẹ́wà ẹ̀rú tẹ́lẹ̀. Tòlítí fúnni aláwọ̀ kí ìlú bá kúrò lọ́yọ̀ọ́lé ìlú bá kúrò nílọrin wọn àtàtìbàtì fi dọ̀dọ̀ yọ. Wọ́n wá rí i pé àwọn onífá wọ́n ti gbé ọba mọ́ra mùsùlùmí sì lọ́ba tó kéwú nílọrin. Onífá máa ń yẹ nǹkan wò fún. Onífá wa sọ fọ́ba pé onífá ó gba ewúrẹ́ yóò gba ewu yóò gba àgbò. Tọ́ba bá fún wọn níyẹn tán ọ̀pọ̀ tó wá bò wọ́n lẹ́bùn mi. Bàbá wa rò pé Ìsìláàmù ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìsìláàmù ilẹ̀ Yorùbá etí aṣọ àwọn ọba ilẹ̀ Yorùbá ni wọ́n so mọ́. Àwọn aládé ń sèlá ní àfáà ní bàbá ọba gbọ́ ẹ ti tọ́. Ìlú Ìlọrin ló ti ṣẹlẹ̀ ẹni tó tẹ̀ lọ ní àfáà ní ọmọ rẹ̀ tó jọba ọmọ rẹ̀ ló ní ọjọba ń pa àwọn oníkókò wá dá àfáà ló fi di àfáà ní bàbá ọba. Afùgbéra ká bá gbogbo ẹ̀ jẹ́. Bàbá yẹn bá sọ fún un. Ó ní Kùránì náà sọ̀rọ̀. Bí Fásitì sọ̀rọ̀ Kùránì sọ̀rọ̀. Ọba ní Kùránì sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni. Ọjọ́ wo ni Kùránì sọ̀rọ̀? Ó ní ẹja mú ọjọ́ káyókáyó. Ìjọ yìí ni wọ́n bẹ̀rẹ̀ tí. Àwọn ọmọdé ayé sí òní wọn ti jẹ káyókáyó. Bàbá wa jagun èmi àti yìí mọ̀ dáadáa. Táwọn yìí náà kòkò lórí báyìí. Bẹ́ẹ̀ ni kókò bẹ́ẹ̀ ni o kòkò ya ẹlẹ́kọ̀ọ́ ń bẹ kókò yẹn ti kọjá kòkò wáyé mọ́. Ọjọ́ Tásúà ni wọ́n mú àwọn adọ́dọ̀ ọba wọ́n ní kí ni Kùránì bí lónìí ó ní tí Kùránì sọ ní pé dáhùn lóhùn. Alladhina yunfiquna fi sarra'i wa dharra'i. Yunfiquna fi sarra'i wa dharra'i. Bàbá ní Kùránì ní sọ fún ọ pé àwọn. والكاظمين الغيظ والعافين عن الناس. Àwọn tí a máa ń náwó sójú ọ̀nà tọ́lọ́run níjọ́ tó wọ́n bẹ níjọ́ tó lóun tí ò sówó wàlẹ̀ ààfin àní náà wàlẹ̀ kọ́ọ̀sì ní ìnáwó láìla. Àwọn táwọn èèyàn ó sẹ̀ tí wọ́n á wá gbé bùnú mi. Wọ́n bọ̀ wọ́n á gbé bùnú yẹn ni wọ́n ní jẹ́ kó mọ́. Wàlẹ̀ ààfin àní náà wọ́n á wá sàbójú kúrò fáwọn èèyàn. Wọ́n lọ ìrí ọba etí Kùránì ní fún ọ ní pé gbogbo ẹrú tó ní lágbàlá lọ tún wọn lẹ káwọn ọlọ́kọ wọn ké tí wọn ṣe sàrà àfọlọ tún wọn lẹ àtẹtọ dáná àtẹtọ dáná tún gbogbo wọn lẹ ẹrú yẹn lọba tún lẹ fún bàbá àgbà tó gbẹrú níjọ́ náà lábá àfi change orúkọ rẹ̀ sí akéwú gbẹrú òkéwú òsì gbẹrú lọ́dọ̀ mi níjọ́ náà lọ́hùn ìdájí àwọn àtẹjọba nípa ìsìlámù níjọ́ tó ṣoṣo. Àwa àtàkùn ẹ lónìí àti gbọ́njù bí ẹni pé lẹ́yìn àdìsí àmẹ́bí kò sí nǹkan ní ìmọ̀láyé. Ẹ̀jẹ̀ tó fi kan fún ó dùn mí bí ọjọ́ ti lọ. A máa ń pe kíní kan ní Jímọ̀ olóyin majority ọmọ tó bí Jímọ̀ olóyin that's creativity. Àwọn bàbá ìrònú kí ni àti tó lè fi promote Islam. Wọ́n wá nílẹ̀ ọba ọ̀yẹ̀ ká máa ṣe sàrà ní gbogbo ọjọ́ Jímọ̀ o sàrà ní Ramadana sàrà àjọ Jímọ̀ lóore jù. Ọba nínú sàrà wo láàmà ṣe wọ́n wá fẹ́ kó jẹ́ sàrà àti akárí ìlú. Mùsùlùmí ò jẹ́ ń bẹ̀, Kírísítẹ́nì ò jẹ́ ń bẹ̀, traditionalist ò jẹ́ ń bẹ̀.